Mọlẹbi Obinrin tí wọ́n lù pa nípínlẹ̀ Kwara béèrè fún ìdájọ òdodo. Àwọn Fijilanté tó já mi sí ìhòòhò halẹ̀ mọ́ mi pé àwọn yóò yìnbọn pa mi ju òkú mi sínú igbó. Obìnrin àgùnbánirọ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọwọ Ileesẹ Ọlọpa tẹ aṣọ́gbà kan tó jí àwọn ẹ̀rọ jẹnẹrétọ̀, ẹ̀rọ amúlétutù àtàwọn ohun ìní míì lÉkòó. Ó mà ṣe o, Vic Matt, maneja agbo amuludun BBNaija dágbére fáyé. Olórí Ileesẹ ikọ̀ ọmọ ogun Naíjíríà rọ àwọn aráàlú láti kẹkọọ nípa didaabobo ara wọn. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mọlẹbi Obinrin tí wọ́n lù pa nípínlẹ̀ Kwara béèrè fún ìdájọ òdodo. Lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Kwara lọ́jọ́bọ̀ Thursday, Mọlẹbi Obinrin ẹni tí wọ́n ṣèèṣì lù pa lọ́jọ́bọ̀ Thursday pé ó jọ ajínigbé ní àdúgbò ọjà Ìpàtà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara ti béèrè fún ìdájọ òdodo. Tí a ò bá gbàgbé, a ó rántí pé olóògbé náà ló jáde láyé lọ́gbà ilé ìwòsàn general nílùú Ìlọrin látàrí ìfarapa lákòókò ìkọlù àwọn èèyàn tó ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Tóun Èjìrẹ́ Adéyẹmí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday fìdí rẹ̀ múlẹ̀ pé obìnrin náà dágbére fáyé lọ́gbà ilé ìwòsàn níbi tí òkú rẹ̀ ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùú-pamọ́-sí. Èjìrẹ́ Adéyẹmí tàn ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà pé olóògbé náà ni wọ́n sì mú gẹ́gẹ́ bí ajínigbé tí kìí sì ṣe ajínigbé rárá bó ti wù kó mọ. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o, mọ̀lẹ́bí olóògbé tórúkọ rẹ̀ ń jẹ́ Khadija ló ṣe bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ àti àwọn àjọ elétò ààbò láti fojú àwọn aṣekúpani tó ṣekúpa olóògbé náà winá òfin. Ẹni tó jẹ́ arábìnrin sí olóògbé náà, ẹni tó ní kán forúkọ bo òun láṣìírí lọ́jọ́ Ẹtì Friday ṣàlàyé bí Khadija ṣe jìyà fún ọ̀pọ̀ ọdún. Ó tọ́ka sí bí àwọn ṣe ń tiraka jíjágùdù láti tọ́jú rẹ̀ láti ìgbà tí àwọn òbí wọn ti jáde láyé. Ó kọminú látàrí ipò ìlera rẹ̀. Khadija ní ọmọ tí wọ́n ti di aláìníyà báyìí. Wọ́n ní olóògbé náà kìí ṣe ọ̀daràn, àárẹ̀ ló ṣe é, àìlera bá fínra fún ọ̀pọ̀ ọdún. Nígbà mìíràn yóò jáde síta láti tọrọ bẹ̀bẹ̀ fún owó láti bọ́ òun àti àwọn ọmọ rẹ̀ ṣáájú kó tó darí délé padà. Arábìnrin náà sọ wípé ó ṣeni láàánú pé mọ̀lẹ́bí gbìyànjú gbogbo agbára àwọn láti gbárùkù tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn pé àwọn èèyàn sì mú torí ipò tó wà fún ẹni tó jọ ọ̀daràn tí wọ́n sì ṣekú pa dá ẹ̀mí rẹ̀ légbodò. Mọ̀lẹ́bí náà kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ ìṣèdájọ́ lọ́wọ́ ara ẹni. Wọ́n sì ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ohun tó burú jáì tí kò sì jẹ́ òdodo. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín. Àwọn Fijilanté tó já mi sí ìhòòhò halẹ̀ mọ́ mi pé àwọn yóò yìnbọn pa mi ju òkú mi sínú igbó. Obìnrin àgùnbánirọ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Obìnrin àgùnbánirọ tí àwọn Fijilanté kan ṣe ìkọlù sí ya aṣọ mọ́ lára nípínlẹ̀ Anambra ti jáde sọ̀rọ̀ lórí ohun tó là kọjá lásìkò ìkọlù náà. Ṣáájú ní fọ́nrán kan ti gba orí ayélujára kan, èyí tó ṣàfihàn bí àwọn Fijilanté Agune Chamber nípínlẹ̀ Anambra ṣe já àgùnbánirọ̀ obìnrin kan sí ìhòòhò tí wọ́n sì fa aṣọ ya mọ́ lára tí wọ́n sì lù ú lálùbọ́lẹ̀ lálùbami. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè Ọba níjọba ìbílẹ̀ Gúúsù Ìdẹ́mìlì nípínlẹ̀ Anambra tó sì fa ọ̀pọ̀ awuyewuye lórí ayélujára. Gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ náà sì sọ, ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 23 oṣù keje ọdún 2025 ní déédéé aago 5 ní ilé àwọn àgùnbánirọ̀ ní Anambra. Àgùnbánirọ̀ náà ṣàlàyé pé àwọn ọkùnrin yìí wá sí ilé náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi ipá já ilẹ̀kùn, ṣùgbọ́n òun ṣí ilẹ̀kùn láti wo èèyàn tó ń gbá ilẹ̀kùn tí wọ́n sì gbé ìbọn jáde. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, ṣùgbọ́n wọn kò wọ aṣọ iṣẹ́ wọn. Ọ̀dọ́mọbìnrin náà sọ èyí nínú fọ́nrán kan tó ṣe láti fi ṣàlàyé ohun tó wáyé. Ó ní òun wà nínú ilégbèé àwọn àgùnbánirọ̀ pẹ̀lú àwọn àgùnbánirọ̀ akẹgbẹ́ òun nínú ilé alájà 3. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé, ó ní òun rí àwọn ọkùnrin kan tó fi nǹkan bojú pẹ̀lú ìbọn. Wọn kò wọ aṣọ iṣẹ́, kò sí nǹkan tí àwọn lè fi dá wọn mọ̀. Lákọ̀ọ́kọ́,
olè ní òun pè wọ́n tí ẹ̀rù sì ń bà wọ́n ṣùgbọ́n wọ́n ní kí gbogbo àwọn bọ́ síta. Ó ní òun béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé kí ló dé tí wọ́n fi ní kí àwọn bọ́ síta. Gbogbo àwọn tí àwọn wà nínú ilé náà jẹ́ àgùnbánirọ̀. Wọn kò sọ fún àwọn irú èèyàn tí wọ́n jẹ́. Ó ní àwọn akẹgbẹ́ òun yọ káàdì ìdánimọ̀ wọn síta tí àwọn yòókù náà sì yọ tiwọn ṣùgbọ́n wọn kò dá àwọn lóhùn. Wọ́n lé wa kúrò nínú ilé. Wọ́n wo ẹ̀rọ fóònù wa àti kọ̀ǹpútà àgbélétan. Àgùnbánirọ̀ náà ní àwọn gbìyànjú láti ṣàlàyé pé àwọn kò ṣe yahoo tí àwọn sì wá sin ìlú àwọn ni. Ó ní àwọn 9 tí àwọn jẹ́ àgùnbánirọ̀ ní àwọn fijilanté kó lọ lọ́jọ́ náà. Ó ní àwọn fijilanté yìí tú gbogbo ilé ṣùgbọ́n wọn kò rí nǹkan kan. Wọ́n béèrè pé kí ni ìdí tí òun fi kojú àwọn gẹ́gẹ́ bí obìnrin. Nígbà tí àwọn dé ìsàlẹ̀ ní àwọn rí àwọn òṣìṣẹ́ fijilanté Anambra náà. Ó ní àwọn sọ pé tí àwọn bá máa tẹ̀lé wọn lọ sí ọ́fíìsì wọn, àwọn ní láti pe ọ̀gá wọn láti sọ fún un pé ibi báyìí ni àwọn ń lọ. Obìnrin náà ní àwọn ọkùnrin fijilanté yìí kọ̀ jálẹ̀ tí wọn kò sì fún àwọn ní àǹfààní láti pe ẹnikẹ́ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lu òun pé kí ni ìdí tí òun fi ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn. Wọ́n ní àwọn yóò fọ́ fóònù àwọn mọ́lẹ̀ tí àwọn bá pe ẹnikẹ́ni. Ó ní wọ́n lu òun, ya aṣọ òun. Ó tẹ̀síwájú pé wọ́n pe òun ní onínàbí obìnrin tí wọ́n sì dúnkokò pé àwọn yóò yin òun ní ìbọn ju òkú òun sínú igbó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ti dé ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Anambra. Wọ́n sì ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn fijilanté tó lu àgùnbánirọ̀ náà. Yàtọ̀ sí pé ìjọba gba iṣẹ́ lọ́wọ́ àwọn fijilanté náà, wọ́n tún fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí pẹ̀lú. Ṣùgbọ́n ìjọba Anambra ti ní ìṣẹ̀lẹ̀ náà kò ní lọ bẹ́ẹ̀. Wọ́n ní àwọn yóò tú iṣu dé ìsàlẹ̀ kòkò lórí ohun gbogbo tó ṣẹlẹ̀. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ìyẹn Ken Emiakayi lórí ààbò agbègbè ló kéde bẹ́ẹ̀ lọ́jọ́rú lórí iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Anambra. Bákan náà ni àwọn àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn káàkiri orílẹ̀-èdè yìí ti dìde pẹ̀lú láti rí i pé ọmọbìnrin tí wọ́n fìyà jẹ kò jìyà gbé. Bákan náà ni àjọ àgùnbánirọ̀ lórílẹ̀-èdè yìí náà ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn fijilanté náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ fífiléde nípasẹ̀ adelé agbẹnusọ àjọ náà Caroline Embusewi, àjọ NYSC ka ìwà yìí sí èyí tó lòdì sí ọmọnìyàn, wọn kò sì faramọ́ irú rẹ̀ rárá. Ó ní àwọn nígbàgbọ́ pé àwọn ọlọ́pàá yóò wádìí ìṣẹ̀lẹ̀ náà fínífíní. Àbọ̀ ìwádìí wọn yóò sì jẹ́ kí àgùnbánirọ̀ tí wọ́n fìyà jẹ gba ìdájọ́ òdodo pẹ̀lú àwọn tó bá tún kàn. Lórí ìdí tí àwọn fijilanté náà fi yabo ọgbà àgùnbánirọ̀, ìròyìn sọ pé wọ́n ní àwọn gbọ́ pé jìbìtì orí ayélujára ni àwọn ọ̀dọ́ náà lù nínú ilé ọ̀hún. Èyí ni wọ́n torí rẹ̀ fi ìyà jẹ obìnrin tó ń sìn lu ìlú náà. Fídíò kan tó gba orí ayélujára kan ló ṣàfihàn bí àwọn ikọ̀ fijilanté Agune Chamber tó ń gbógun ti ìwà ọ̀daràn nípínlẹ̀ Anambra tí wọ́n dì àmọ́ra ogun pẹ̀lú ìbọn ti já wọ ọgbà àwọn àgùnbánirọ̀. Nínú fídíò náà láti rí ọmọge kan tó jẹ́ àgùnbánirọ̀ tí wọ́n ń tì síwájú tì sẹ́yìn títí wọ́n fi ya aṣọ mọ́ lára já sí ìhòòhò tí wọ́n sì lù lálùbọ́lẹ̀ lálùbami. Ìròyìn ní inú ilégbèé àwọn àgùnbánirọ̀ ní obìnrin náà wà kí àwọn fijilanté náà tó ya wọ ilé ọ̀hún. Ọ̀pọ̀ èèyàn ló korojú sí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́lu ìkọlù yìí àti bí ààbò kò ṣe sí fún àwọn àgùnbánirọ̀ mọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ aṣọ́gbà kan tó jí àwọn ẹ̀rọ jẹnẹrétọ̀, ẹ̀rọ amúlétutù àtàwọn ohun ìní míì lÉkòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi gbòòrò òfin gbé aṣọ́gbà ẹni ọdún méjìdínlógójì fẹ̀sùn fífọ́lé àti jíjí àwọn ohun èlò olówó iyebíye ó lé ní mílíọ̀nù kan náírà 1.8 million naira sálọ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá CSP Benjamin Hundeyin fìdí ìfigbòòrò òfin gbé aṣọ́gbà náà múlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé lÉkòó. Ó sọ wípé ikọ̀ agbófinró láti àgọ́ ọlọ́pàá Ìjù náwó gan afurasí náà lẹ́yìn tí ará àdúgbò Ìfàkọ̀ ta àwọn agbófinró lólobó. Ẹni tó darí padà dé lọ́jọ́ 15 oṣù kẹjọ torí pé wọ́n ti fọ́ ilégbèé rẹ̀ wọlé jí àwọn ohun ìní rẹ̀ gbé sálọ. Àwọn ohun ìní rẹ̀ tó fi mọ́ ẹ̀rọ jẹnẹrétọ̀ Sumek, jẹnẹrétọ̀ Fireman, ẹ̀rọ amúlétutù àti àwọn ẹ́ńjìnì ẹ̀rọ amúlétutù tí àpapọ̀ rẹ̀ jẹ́ ó lé ní mílíọ̀nù kan náírà 1.8 million naira. Hundeyin sọ wípé àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ fi gbòòrò òfin gbé afurasí náà ní àdúgbò kan náà lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ fi hàn pé ó gbìmọ̀pọ̀
pẹ̀lú àwọn ẹlòmíràn tí wọ́n dá ọ̀ràn náà tí wọ́n ti padà ná pápá bora. Ó fi kún pé wọ́n ti ṣàwárí àwọn ohun èlò náà, ìgbésẹ̀ ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn tí wọ́n jọ ṣọṣẹ́ láabi náà. Ndeyin sọ wípé ẹjọ́ náà yóò jẹ́ títarí lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Ọlọ́ndàrè Jímọ̀ mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi gbàkànbọ̀kan nínú nípa fífojú àwọn ọ̀daràn wíná òfin, tí wọ́n sì rọ àwọn agbanisíṣẹ́ láti máa ṣe àyẹ̀wò fínífíní lákòókò tí wọ́n bá ń gba àwọn òṣìṣẹ́. Ó mà ṣe o, Vic Matt, maneja agbo amuludun BBNaija Bright Moga dágbére fáyé. Iléeṣẹ́ amúlùdùn nílẹ̀ wa Nàìjíríà ti wà nínú ọ̀fọ̀ lẹ́yìn ikú Vic Matt, ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀, agbérèjáde, olùdarí eré àti mánéjà ètò amúlùdùn tó ń lọ lọ́wọ́ lágbo iléeṣẹ́ Big Brother Naija season 10 housemate Bright Moga. Matt, ẹni tí orúkọ rẹ̀ gangan jẹ́ Victor Tubechukwu Okoli, ló jẹ́ jíjí gbé sálọ lọ́jọ́ Ẹtì Friday lẹ́bàá Nnachi Osa nípínlẹ̀ Enugu, tí àwọn ajínigbé náà sì padà ṣekú pa olùfarakásá náà lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ẹni tó ń fi ìròyìn ìbànújẹ́ náà múlẹ̀, olùgbé eré jáde síta tó jẹ́ akin ẹgbẹ́ rẹ̀ Ben Kezi gbé sójú òpó ayélujára Instagram láti ṣèdárò olóògbé, ẹni tó ṣàpèjúwe Matt gẹ́gẹ́ bí ọkùnrin olùfọkàntán, onínúure àti ọlọ́pọlọ pípé ẹ̀dá tó dáńtọ́ lágbo iléeṣẹ́ àmúlùdùn. Ó ní lágbo iléeṣẹ́ àmúlùdùn okùn ilẹ̀ àti àkekèé wà níbẹ̀, ṣùgbọ́n olóògbé dá yàtọ̀ gédéǹgbé. Kẹ́sì tó tún ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí èèyàn jẹ́jẹ́ tí kì í fa wàhálà àti ọlọ́gbọ́n pẹ̀lú ìfẹ́ tó ní fún gbígbé eré jáde síta, tí ọ̀rọ̀ ikú olóògbé náà sì bá lójijì. Olórí iléeṣẹ́ ikọ̀ ọmọ ogun Nàìjíríà rọ àwọn aráàlú láti kẹ́kọ̀ọ́ nípa dídaabobo ara wọn. Olórí iléeṣẹ́ ikọ̀ ọmọ ogun nílẹ̀ wa Nàìjíríà Christopher Musa rọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìdáàbòbò ara ẹni gẹ́gẹ́ bí ọ̀nà láti dáàbòbò ara wọn kúrò lọ́wọ́ ewu. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television lọ́jọ́bọ̀ Thursday ní ọ̀gágun Musa tẹnumọ́ ìṣe pàtàkì ìmúrasílẹ̀ fún ewu tó lè fẹ́ dojúkọ ẹ̀mí èèyàn. Ọ̀pọ̀ apá ẹkùn nílẹ̀ wa Nàìjíríà tẹ̀síwájú nípa dídojúkọ ọ̀pọ̀ ìṣòro ìpèníjà ètò ààbò pẹ̀lú bí àwọn ikọ̀ agbébọn ṣèṣe kọlù sáwọn olùgbé ìlú àti bí wọ́n ṣe tú ìlú kan ká àti bí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ṣe di aláìnílé lórí. Ládùrú ìgbésẹ̀ ìjọba, àwọn ìkọlù wọ̀nyí ló ń wáyé lemọ́lemọ́, èyí tó ń dá ọ̀pọ̀ ẹ̀mí àwọn èèyàn légbodò láwọn apá ẹkùn lórílẹ̀-èdè, pàápàá lẹ́kùn àríwá ìwọ̀ oòrùn, àríwá ìlà oòrùn àti àwọn àárín gbùngbùn orílẹ̀-èdè. Ó ní oníkálukú ni kó gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò, bíi kíkọ́ nípa bí èèyàn ṣe ń wa ọkọ̀ tàbí lúwẹ̀ẹ́. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì, tó ṣe kókó yálà lásìkò ìjà gbọ́nmi sí omi òtó tàbí àkókò àlàáfíà. Ó ní òun gbàgbọ́ pé ṣíṣe ìpolongo nípa ọ̀rọ̀ ètò ààbò ní gbogbo ẹ̀ka ṣe pàtàkì. Ó fi kún pé níní ìmọ̀ nípa bí èèyàn ṣe lè dáàbò bo ara ẹni ṣe pàtàkì jùlọ. A ó rántí pé láìpẹ́ yìí lọ́jọ́ Ajé Monday ní àwọn agbébọn ṣekú pa ó kéré tán àwọn olùjọsìn 28 nínú mọ́sálásí níjọba ìbílẹ̀ Malumfashi nípínlẹ̀ Katsina lápá ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Lóṣù tó kọjá lọ ní àwọn ajínigbé agbébọn ṣekú pa èèyàn 32 nínú àwọn tó wà lákàtà wọn lágbègbè ìlú nípínlẹ̀ Zamfara. Lẹ́yìn ọ̀rọ̀ tó tẹnu ọ̀gágun Christopher Musa jáde náà ní ọ̀pọ̀ ti ṣi ọ̀rọ̀ náà gbọ́, tí àwọn míì sì ń sọ pé àwọn lè máa gbé ohun ìjagun olóró. Ṣáájú ni olórí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ọ̀hún ti kọ́kọ́ sọ pé kí àwọn èèyàn wá ọ̀nà láti dáàbò bo ara wọn, ṣùgbọ́n ó ní àwọn èèyàn ti ṣì òun gbọ́. Ó ní òun ò sọ pé kí àwọn aráàlú máa gbé ìbọn kọ́ra káàkiri o. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.